Ẹ káàbọ̀ sí orí ìkànnì. Ẹ wo lórí ọ̀rọ̀ àwọn tó ń gbé hard drugs tó sì wà addicted tó jẹ́ pé wọn ò lówó láti lọ sí rehab. Ẹ wo ọmọkùnrin yìí tó sọ̀rọ̀ ní voice note, tó sọ oríṣiríṣi ọ̀rọ̀ nínú voice note yìí, nǹkan tójú òun ti rí. Ẹ wo ó sọ wípé àwọn òbí òun wọ́n pa oníká tí etí náà jáde láti sọ oríṣiríṣi ọ̀rọ̀. Ó dẹ̀ ṣàlàyé àwọn nǹkan kan, ó sọ oríṣiríṣi àwọn àṣírí kọ̀ọ̀kan tó wà níbẹ̀. Ẹ wo wá jẹ́ kí ìgbà àkọ́kọ́ ní ẹ̀dá máa lórí ìkànnì ẹ̀ like, comment, subscribe, share àwọn fídíòs wa àtọ̀bàlẹ̀ máa jẹ ìgbádùn àwọn content wa. Owó ẹ̀ máa yẹ ká kàn pápọ̀lọpọ̀lọ̀ kùdù ká má fà kó ṣòfò. Ẹ ká tú ojú abẹ́ kù ú. Láti náà tí màá lè ṣe nǹkan báyìí ni mo bí kílẹ̀ tó mọ́ màá ti kú. So nǹkan tí mo dára láti sọ pé mo ti ń gbọ́ program yín sí láti bí 6 years. Mo dẹ̀ máa ráwọn èèyàn tẹ́ máa ń gbé wá sí program náà. Àwọn nípa àwọn tó jẹ́ pé àwọn náà máa ń gbọ́jà àwọn tó ń take drugs, tó ń take hard drugs, tó ń ti fi ṣera wọn léṣe. Mo rí bẹ́ẹ̀ ṣe bá wọn sọ̀rọ̀ tẹ́ ṣe change life wọn tí everything dẹ̀ wà okay fún wọn. So lọ́rọ̀ kan ṣá, èmi náà jẹ́ lára àwọn tó yẹ pé ó ń lo tramadol. Ọ̀rọ̀ mi bẹ̀rẹ̀ láti lónìí ó ti pé 10 years tí mo ti ń lò. Mo bẹ̀rẹ̀ àti school mo ti ń lò, àgbà tí mo wà ń jẹ́ ṣúà mo ti ń lò. Wá di ìsìn tí ń bá nǹkan tí mò ń lò like milligram tí mò ń lò tí mo ti wà addicted jù, milligram tí mò ń lò ó ti wà so high jù, kò yẹ kéèyàn máa lò. So tí ń bá wá rí ìsìn, tí ń bá rí tramadol, mi ò lè ṣe anything. Mi ò ní lè ṣe anything, màá kàn máa gbọ́n ni. Like ayé ọ̀tá mi ti fẹ́ bàjẹ́ tán pẹ̀lú tramadol. Mi dẹ̀ lè fílẹ̀, kò ṣeé fílẹ̀, mo dẹ̀ fẹ́ fílẹ̀. Mo fẹ́ fílẹ̀ bọ̀ mi ò lè fílẹ̀. Mo try fún 2 days. Kò easy get another. Níṣe ló rẹ̀ mí tí yẹ kí mi lè ṣe kankan mọ́. Hospital mo ti wá gba injection everything tí mo tára mi ti fi wà okay díẹ̀. Mi ẹ jọ̀ọ́ anyway tẹ́ bá lè help mi kí n lè stop kìíní. Mo ti wà addicted gan, gbogbo owó iṣẹ́ tí mò ń ṣe tramadol mo fi ń rà. Mi kódà gan owó tó yẹ kí n fi sanwó school ọmọ mi torí mo lọ́mọ kan, tramadol mo fi ń rà. Mi ò lè stay for 1 minute kí n má rí. Mi ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Mo ti try láti para mi bí ẹ̀mẹ́ta. Commit suicide. Mo ti try lẹ́ẹ̀mẹ́ta because mo ń pé ọ̀rọ̀ mi kò ṣe ẹni tí mo lè sọ tó lè understand mi. Ó máa judge mi, ó máa sọ nǹkan tó dáa tí wọ́n máa rojọ́ mi káàkiri. Ọmọ orí nípa bí amọ ní ibi ní kí n open up fún nǹkan tí mo pass through. Kò sí anybody tó mọ̀ family mi. Ìyá mi ò mọ̀ anybody, kò sí anybody tó mọ̀. Ó fi ń pamọ́ ni. Mo mọ̀ pé mi ò ní pẹ́ kú mọ́. Torí ó ti gún mi, ó ti lọ fà. Milligram tí máa take ó ti pọ̀ jù. Tí bá mọ àwọn kéékèèké yẹn kò kí ń ṣiṣẹ́ mọ́. Kò kí ń ṣiṣẹ́ so mọ́ àwọn ilé tó wà lágbára ẹ̀ máa ń lò. Ó dẹ̀ ti sọ mí di nǹkan mi. Mọ́mì ẹ jọ̀ọ́ ṣàánú ayé. Mọ́mì ẹ jọ̀ọ́ ṣàánú ayé mi. Mọ́mì ẹ jọ̀ọ́. Ẹ kú dédé wò yìí, ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Mo lérò pé ẹ ti gbọ́ voice note tó wà lẹ́gbẹ̀ẹ́ mi. Mo ṣẹ̀ṣẹ̀ àwọn èèyàn pọ̀ tó máa ń send irú voice note yìí sí mi. Nǹkan tí mo fẹ́ sọ yìí, ẹ jọ̀ọ́ àtẹ̀yin obìnrin àtẹ̀yin ọkùnrin, ẹ má bínú gẹ́gẹ́ bí òbí àti ìtara ọmọ ni. Mo máa ń sọ kinní kan fún yín, àwọn ọmọ mi ò sí ń bẹ̀ yẹn, àwọn ọmọ mi ò dẹ̀ mú nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ nípa èyí. Àmọ́ wọ́n ní Ọlọ́run ló máa ń wo ọmọ wèrè. Ẹni tó bá dẹ̀ fi tiẹ̀ lẹ̀ tó ń gbọ́ tẹ́lẹ̀ ẹlẹ́ni, Ọlọ́run ọba ló máa ń gbọ́ tiẹ̀. Gbogbo nǹkan tá a bá dẹ̀ ṣe làwọn ọmọ wa máa jèrè. Òun ni ò jẹ́ fẹ́ kí n fi kinní yìí pé kí ló kàn mí bẹ́ẹ̀ tó kúkú ṣọmọ mi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn youth ló máa ń gbé voice note báyìí wá bá mi tí kò dẹ̀ ṣe pé bá wọn parọ́ tó máa ń sọ pé àwọn ọmọ tramadol àwọn fẹ́ stop ẹ̀, àwọn ọmọ báwọn ṣe máa stop ẹ̀. Ẹ̀yin òbí nílé èyí tẹ́ fi ń concentrate, tẹ́ fi ń focus lórí Tinubu this, Tinubu that kinní kan. Mo mọ̀ pé ìlú le, mo appreciate pé ìlú le, nǹkan ò rọrùn. Àmọ́ tí gbogbo ìlú bá rọrùn gan, tó wó wà tí gbogbo ẹ̀ wà, ilé tá bá fi tọ́mọ ìrì ló máa ń wò. Tí ilé bá wà tí gbogbo ẹ̀ bá wà, táwọn ọmọ yín bá ń mu drug tó ń mu kinní yìí, ṣé mọ̀ pé owó á wà láti mu drug dáadáa.
owó tẹ ní bó ṣe rí rọrùn yẹn drug yìí náà ló máa padà báyé gbogbo nǹkan tẹ ẹ ṣe jẹ́ òun ló ṣe ni mo ṣe wá fẹ́ pariwo yìí pé èyí tẹ̀yìn òbí fi concentrate lórí ẹ̀ ń ṣépè fúnjọba ẹ̀ ń ṣe kíní kan ẹ̀ ṣe gbé placard kẹ́ ẹ ṣe peaceful movement kí wọ́n máa bá yín ṣa gbogbo àwọn tí wọ́n ń ta tramadol yìí gbogbo bíkíbi gbogbo ìletò tó bá ti ń tà á kí àwọn ìjọba máa píìkì wọn irú bọ́ọ̀yì yìí sì kí wọ́n irú àwọn tó ti mú tí èmi ní kíni wọn lọ́wọ́ kọ́ béèrè pé àwọn wo ló ń ta fún wọn níbo náà ti ń rà kí wọ́n máa píìkì wọn nítorí kíní yìí ń ba ayé àwọn ọ̀dọ́ jẹ́ irú eléyìí sí olóhùn fẹ́ commit suicide distress call ni tó bá jẹ́ pé ibi báyìí ló wà sí mo mọ nǹkan tí mo máa ṣe mo mọ àwọn tí mo lè refer sí mo mọ àwọn tí mo lè pè mo mọ àwọn tí mo máa sọ pé òkè kó lọ bá mo mọ àwọn tí mo lè pè mo mọ nǹkan tí mo máa ṣe dáadáa tó bá jẹ́ irú bíbá yìí ni tó ń will buy because ó will láti drop ẹ̀bẹ̀ kò mọ̀nà tó lè gbé gbà tó bá jẹ́ ibi yìí ni lẹ́sẹ̀kẹsẹ̀ ni máa spring into action mo dẹ̀ mọ nǹkan tí mo máa ṣe in fact àwọn tí n bá refer sí gan immediately no máa follow ẹ̀ up tó ti lè open pé òun fẹ́ stop yẹn immediately no máa follow ẹ̀ wọ́n dẹ̀ máa send back sí mi wọ́n máa message mi bó bá ṣe ń progress wọ́n máa sọ fún mi mo sì ṣe kan couple of weeks ago a ní research ń bí báyìí fáwọn a ní turning point ń bí fáwọn tó bá mu drug àwọn tó bá mu ọtí tó dẹ̀ fẹ́ stop títí wọ́n máa fi detox wọn and everything wàláì mo mọ àwọn tí mo máa refer sí mo mọ tí máa ṣe bo mi mọ nǹkan tí mo lè ṣe mi mọ bó ṣe ń ṣe ní Nàìjíríà the last time tí mo ní kí n bá ọmọ kan tẹsẹ̀ sí ní Naija owó tí wọ́n ń charge ó kọjá ọgbọ́n àti òye mi irú àwọn nǹkan báyìí nílé ìjọba ọ̀fẹ́ ló yẹ kó jẹ́ because tẹ bá charge owó táwọn tí torí àwọn ọmọ mẹ̀kúnnù ló dẹ̀ máa ń sábà mú kínní àtàwọn ọmọ olówó wọn lówó tó lè fi detox ara wọn but ẹni tí ó mú pé mẹ̀kúnnù tí ò bá rówó detox ara ẹ̀ ó máa papà kó eléyìí tí sìn ó ti ń feel suicidal ó lóun fẹ́ para ó ló ti sú òun tí avenue bá wà tí àwọn point of call bá wà táwọn ọmọ lè walk in tí ó dẹ̀ tẹ̀dẹ̀ make a public téèyàn lè search gbogbo nǹkan tí n bá fẹ́ bíbà yìí sí mi ò ń ṣàjẹ́ tí bá rí fẹ́ àwọn èèyàn sí research orí line ni mo ti rí phone number wọn wọ́n dẹ̀ pé mo léèyàn tí mo fẹ́ rí fẹ́ gan kan wọ́n dẹ̀ sọ bí mo ṣe máa ṣe mo fill form mo ṣe gbogbo ẹ̀ àwọn turning point náà you go online you see torí pé ọ̀fẹ́ ni tí irú bẹ́ẹ̀ yẹn bá wà nílé irú àwa yìí láti bí à ń refer èèyàn láti bí sí ọ̀dọ̀ wọn irú bí ọmọ yìí ṣe wá bá mi sìn màá kàn gba details ẹ̀ màá dẹ̀ lọ online màá dẹ̀ fill form màá dẹ̀ follow ẹ̀ up bẹ́ẹ̀ kò sí mo ti check online ó lówó nú ibi kò lówó nú wọn ò ní gbowó ẹni tó bá ń hùwà burúkú tó fẹ́ kúrò ní nǹkan tó jẹ́ pé mẹ̀kúnnù ni tí ò bá lówó kò lè kúrò nú ẹ̀ ó mì pé ìwà burúkú yẹn ló máa pa ẹni tó bá mu drug tó jẹ́ pé ó fẹ́ wà rehabilitated ṣùgbọ́n kò sí bọ̀ọ̀nà tó lè lọ láì jẹ́ wípé ó fẹ́ stop ó fẹ́ wà detoxed kò sí nǹkan tó lè lọ kò sọ́nà tó lè gbà láì jẹ́ wípé ó náwó níbo ni kò ti rí owó ẹ̀ ìjọba irú àwọn nǹkan báyẹn ẹ̀yin òbí ló yẹ kẹ́ ẹ gbé placard kẹ́ ẹ pariwo fún ìjọba peacefully wọ́n á dẹ̀ gbọ́ outcry yín àwọn nǹkan mi yàtọ̀ sí Tinubu òsóúnjẹ Tinubu ṣóúnjẹ ní gbogbo ayé ni kò sí kinní kan kò sí ní kan tẹ́yìn ìyá tẹ́ ẹ máa jèrè ọmọ tọ́mọ ò ní kú mọ́ tẹ́ bá kóra yín jọ tẹ́ ẹ gbé placard pé tramadol ń ṣe àwọn ọmọ yín léṣe kíjọba bá yín rí sí i tramadol yìí náà ni làwọn ọmọ yìí wá ń bá mi tramadol ń ṣe àwọn ọmọ yín léṣe ẹ̀yin obìnrin kẹ́ ẹ kóra yín jọ kẹ́ ẹ bọ́ sí live kẹ́ ẹ péjọba peacefully pé tramadol ń pa àwọn ọmọ yín kó ń gbà yín lẹ̀ gbogbo àwọn tí wọ́n ń ta ìjọba lè spring into action ìjọba lè mọ nǹkan tó máa ṣe sí but èmi tẹ̀ ń sọ fún yín ní ìmọ̀nà tí mo fẹ́ gbé gbà torí mi ò ti search orí internet orí net google mo ti lọ títí mo rí pé gbogbo àwọn tó wà ń bẹ̀ ẹ̀ ń láti lówó àwọn tó dẹ̀ wá ń bá mi wọn ò lówó ewó tó dẹ̀ gbé mọ èmi ò lówó tí mo lè fi ṣe because wọ́n ń ṣe méjì wọ́n ń ṣe mẹ́ta wọ́n ń ṣe mẹ́rin èèyàn mélòó mo fẹ́ máa sanwó láti rehabilitate ọ̀fẹ́ ló yẹ kí gbogbo orú àwọn nǹkan bá yẹn kí gọ́ọ̀mẹ̀ntì make kó make available fáwọn èèyàn àwọn tá a níbí wọ́n lé mẹ́rin at least mo mọ research torí mo ṣe kan ní last 2 weeks ní àbí last week mo ṣe refer èèyàn síbẹ̀ mo mọ research mo mọ turning point mo mọ yẹn mo dẹ̀ mọ ṣé young adult àbí kí náà ti máa ń pè
kíní kan wà tó yẹ pé young adult or young kíní kan ṣá mo mọ̀ yẹn náà àwọn bíi 3 ni mo mọ̀ tó yẹ pé tí a bá ti rí àwọn tó ní problem ẹ̀yìn wọ́n dẹ̀ máa follow ẹ̀ up ọlọ́run dẹ̀ máa ń gbà bẹ̀tí nígbà tí ò bá síbi bẹ́ẹ̀ ní nàìjíríà táwọn èèyàn wá ń bá mi kí ni mo fẹ́ ṣe ó wà ṣùgbọ́n ó lówó nú kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ẹni tó fẹ́ kúrò ní ìwà ìbàjẹ́ níbo lẹ ti fẹ́ kó rówó ìjọba ẹ láti make it possible ẹ láti make available fáwọn èèyàn kó wà easily accessible fáwọn èèyàn now ẹ̀yin òbí tẹ́ ẹ máa jèrè ọmọ ọjọ́ ọ̀la yín làwọn òbí làwọn ọmọ yìí ọjọ́ ọ̀la yín ni tẹ́ bá ní ọmọ yín ò mú ọmọ kan lè mú tó lè jẹ́ ọ̀rẹ́ ọmọ yín from there tó máa introduce ọmọ yín tó máa ṣe gbá wọn mẹ́nìkan tó ní mẹ́nìkan ẹ má jókòó taratara ẹ ké rárá ẹ pariwo fún ìjọba kí ìjọba lè assist yín ẹ gbé placard peacefully ẹ ṣe peaceful rally pé tramadol ń ṣe àwọn ọmọ yín léṣe kí ìjọba help yín ẹ ṣe àṣọ yìí o ẹ̀yin òbí ẹ lọ ronú sí o ẹ má focus lórí Tinubu mẹbi pa wá Tinubu ò ṣe kinní kan tí ẹ bá yó tẹ ẹ jẹun tẹ ẹ fowó tọ́mọ tí ọmọ yín bá ń wu ìwà arungún ni drug o ìyẹn ò kànjọba o tí ìjọba bá fún yín lóúnjẹ tí ọmọ yín wu ìwà arungún kò dáa o Ọlọ́run á jẹ́ kí gbogbo wa jèrè ọmọ o ohun tó máa pa àwọn ọmọ wa tó máa affect wa tó máa pa wá ní kékeré Ọlọ́run ò ní jẹ́ ká rí o Ọlọ́run á bá wa mójútó àwọn ọmọ wa á jèrè ọmọ ẹ ronú sí o ẹ jọ̀ọ́ tẹ́ bá dẹ̀ rí àwọn free kinní tí mo lè introduce bọ̀bọ̀ yìí sí tí mo lè refer sí ẹ má gbàgbé láti contact mi lórí +447404851234 mo ti rí àwọn ibì kan bọ̀ ló lówó nú èmi ò dẹ̀ ní owó yẹn ẹ bá rí free ẹ jẹ́ kí n mọ̀ ẹ káàárọ̀.